òbígbà tí báyé lẹ́rù bí ara ṣiṣẹ́ gbàgbà tí sálfà àti omega mi ọ̀tá jagun wọ́n jagun bẹ́ẹ̀ ló fún wọn ṣe ògbìgbà gbà ọba tí gbàrà létí gbàrà ògo bàbá mi ló nígbẹ̀jú òkìkí tó kárí ayé bàbá mi ló nígbẹ̀jú òkìkí tó gbòde ọ̀run kankan kúrẹ̀gẹ̀dẹ̀ kúkẹ́ bàbá mi ló nígbẹ̀jú ọ̀rọ̀ tí rògbò kùkù tí ń kura rẹ̀ bí òjò àrírọ́ aláwọ̀ èlé tí ẹrù tí káyé tí kọ̀run láyà mọ́mọ́mọ́ à ń wo bẹ́ẹ̀ la ò rí ọba tó fi náà lábòrà bí aṣọ kíkan pàkan kùkan lóòrùn Èdùmàrè tí má ṣe bí nímú mẹ́mọ́ àkìkìtàn ọlọ́run ayọ̀ àkìkìtàn ọlọ́run àánú àyìntàn ọlọ́run ló wà ìyìntàn ọlọ́run tí í ṣe alpha àti omega mi gbogbo ọmọ ọlọ́run ògo tá a bá fojú kan Jésù kí là ó ṣe. àwa máa jó àwa máa tá a bá fojú kan Jésù kí là ó ṣe. àwa máa jó àwa máa tá a bá fojú kan Jésù kí là ó ṣe. àwa máa jó àwa tá máa a bá fojú kan Jésù kí là ó ṣe. àwa máa jó àwa tá máa a bá fojú kan Jésù kí là ó ṣe. àwa máa jó àwa tá máa a bá fojú kan Jésù kí là ó ṣe. àwa máa jó àwa máa yọ̀ ní. Omega o, ìwọ lópin ìwọ lópin ohun gbogbo. Alpha àti Omega ìwọ ni bẹ̀rẹ̀ àti òpin o. Òpin àṣeyọrí, òpin ọ̀rọ̀, òpin èrò, òpin ìmúṣẹ, òpin èrò gbogbo, òpin ìdákọ́ńkọ́, òpin gbangba ní gbangba ní gbangba ní gbangba o. Ìwọ l'Omega, ìwọ l'Omega, ìwọ láṣẹ àti àbí o, ìwọ l'Omega, ìwọ l'Omega, ìwọ l'Omega, ìwọ ló láṣẹ àti àmì o, ìwọ l'Omega. òpin dé o. Ìwọ l'Omega. Omega wípé òpin kù sí dẹ̀dẹ̀, òpin gbogbo kù sí dẹ̀dẹ̀. Ìdè Olúwa kù sí dẹ̀dẹ̀ gbọ́ná. Àyànfẹ́ múra o láìpẹ́ láì jìnnà ó pàdé Jésù olùgbàlà. L'Omega, ìwọ l'Omega, ìwọ ló láṣẹ àti àmì o, ìwọ l'Omega. Òpin dé sóní sẹ́yìdì, òpin dé sí àníyàn ayé, òpin dé o, ó dé sí mi ò rí jẹ mi ò rí mu, òpin dé sí gbogbo ìwàkuwà, òpin dé sí gbogbo àtẹ̀mọ́lẹ̀, òpin ìyanu, ìbẹ̀rẹ̀ ńlá fọ́mọ ọlọ́run alààyè tó gba Jésù lólùgbàlà, òpin ẹkún fọ́mọ ọlọ́run alààyè, ìbẹ̀rẹ̀ burúkú fẹ́ni tí kò ní Jésù Kristi Olúwa, ìbẹ̀rẹ̀ burúkú fẹ́ni tí kò ní bá Jésù Kristi kò. àti Ọ̀pọ̀ wòlíì ayérayé o. ẹ jẹ́ ká máa gbé orúkọ ọlọ́run ga ẹ jẹ́ ká máa yin ọlọ́run lógo àwa tá à ń darapọ̀ lórí Facebook ẹ jẹ́ ká máa gbé orúkọ ọlọ́run ga. ọlọ́run ọ̀run o ọba tí ń gbé níbi gíga 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 gágá ẹ pé ọlọ́run tí ń gbé níbi gíga gíga gágá ẹ pé o níbi gíga 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 làbọ́ ọlọ́run ọba ọlọ́run tó ní gbogbo agbára o àrà ọ̀sán pàràrà wúkè wúlẹ̀ wúlé òmìmì tí mi yé tí mìíràn juwojuwo iná ńlá tí ń gbá wùtìwùtì lálákejì mo kí ọ gbogbo ayé ẹ pé ha ọba òkè ní jẹ́ báwọn ọba tí so gbogbo tó ti gbogbo ayé lanu ni jíjẹ́ gidi jíjẹ́ ní ńlá tọlọ́run ọba nínú agbára ìgbéga ìgbélékè ní ìgbélé 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 Èdùmàrè lọ́wọ́ rẹ̀ ló wà. We wanna bless this thing right here. Jesus, J-E-S-U-S. Jesus, Jehovah. The eagles of this thing right now. Come on, let's go. Kiss. You see? I can't hear ya. I can't hear ya. Come on. Left, right, left, right, left, right. Hey.
Aṣíwájú ogun alọ̀dẹ̀ aláàfin àjọbọ kò bá gbá kiri kò bá gbà kiri kò gbè gbàgbà ayọmọ rẹ̀ lọ́fìn wo aláwò tí ń wò wá wo síjú wo lẹ̀ mọ́ wo bí alágbádá iná olórí ológun òmìmìmì lẹ̀mílẹ̀ òmìmìmì yémìrún omi sí mi lálẹ́ oṣù lọ́gbádárí bójúmọ́ ti mọ́ ó tún jí mi sáyé òjì kùtùkùtù asọmọ rẹ̀ lẹ́wà àbábàmbá àbàbà gbogbo boríborí ayé àbòkù èṣù mọ́lẹ̀ ológo aṣògo aṣera rẹ̀ lọ́jọ́ ẹ ṣé o bàbá. Alpha Omega, King of Glory. I bless your name, you change my story. Every day I was singing praises. Your love and grace is overwhelming. Oh God, full of mercy. Just and true, rain down your blessings. I love you, Jesus, Lord, I worship. My Father forever, your love has got me. You're the life I have. You're the crown on my head, you're the reason I stand. You died on the cross for me. And liberty, the price you paid, the life you gave. Lord, I love you because I'm saved, and I can't stop, I'll never slave. Omega ló jẹ́ òjàre, Omega ló jẹ́, Omega ló jẹ́, Omega ló jẹ́, Omega ló jẹ́ òjàre. People call him Jiwe Yewe, Oto, Gawu Nupo, Ragada Masu, Hodo, Bima Madonna, Aoluleto, declare his word in Matthew Potato, Alotito, Otuyewe Odo, Osumpo Jude Tome, Domo, Mile Fojo, Oludu, Oloto Sepo, Hausa calling, Ubangiji, Serikin Giji, Serikin Duka, Serikin Saraku. Kaula, Bechetum, Begirima, Amasiu, Igbo proclaim his coming. Chineke, Oye Saya, Pátápátá, Pariola Korogodo Pátápátá, Pariola Korogodo Pátápátá, Pariola Korogodo Pátápátá. Omega ló jẹ́, Omega ló jẹ́ o, Omega ló jẹ́, Omega ló jẹ́ òjàre, Omega ló jẹ́, Omega ló jẹ́ o, Omega ló jẹ́, Omega ló jẹ́ òjàre, Omega ló jẹ́, Omega ló jẹ́ o, Omega ló jẹ́, Omega ló jẹ́ òjàre, Omega ló jẹ́, Ọba tó gbàdúrà, ọba tí ò fi èmi àti ẹ sílẹ̀. Bàbá ti kọ́kọ́ wọlé ètò báyà máa ń gbé orúkọ Ọlọ́run ga ni. A máa ń gbé orúkọ rẹ̀ Ọlọ́run ga ni. Wákàtí kókó àdúrà mi la wà yìí. Ọlọ́run mi, àgbáyé àṣekọ̀mátì, olórí ogun, ìwọ ló lọ́lá. Ọlọ́run mi, àtọ́bàjáyé àṣekọ̀mátì, ìwọ ló lọ́lá. Is the beginning and the end. Is the beginning and the end. Is the beginning and the end. Alpha and Omega. beginning and the end. He's the beginning and the end. He's the beginning and the end. Alpha and Omega. Oh yes, I know. He's the beginning and the end. He's the beginning and the end. He's the beginning and the end. Alpha and Omega. Ọlọ́run òtítọ́ alágbádá iná aṣera rẹ̀ lọ́jọ́ ọba tó jọba lọ ògbógbó parí ọ. Jọ́dánì jókòó kíá ló yà lọ́nà ọba tó rí ọfín experiment. Olúwa ńlá ìrọ́ba tó jẹ́ kó bí ẹyẹ. Nebukadnesari òun ló lè sọ ohun tójú rí fún ọdún méje. Hẹ́rọ́dù ló lè mọ̀ bó ṣe rí. Gbéraga Omega ó bẹ̀ fọ́ má jẹ́ ń gbéraga èmi ò rọ́bà fín mo wá rí fọ́ba aláàfin ọ̀hún ààrẹ ọ̀hún àgbà ajagunbániṣẹ́gun mo wá rí fún ọ mo júbà fún ọ. Hallelujah. He's the beginning and the end. He's my He's the everything. beginning and Lord. and the end. Alpha and Omega. He's the beginning and the end. The beginning and the end. No one like He's the you. beginning and the end. Heavenly Father. Alpha and Omega. There is no one like you. No, 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 no. You are the Lord forevermore. Mo wá gbórúkọ rẹ̀ ga. Wà gbórúkọ rẹ̀ ga. Mo fẹ́ kọ́ orin.
mi. Ìjọba nínú ayé mi látọ̀run ó wá sáyé. Láti fọ̀nà wá lórí àgbélé. San gbèsè mi látàgbélé bùsíkù. Láti ikú sí iye ó wá gbóre ga. Mo wá Gbórúkọ rẹ̀ ga. mo fẹ́ kọ́ orin ìyìn rẹ̀. Mo dúpẹ́ tó gbọ́kàn mi là. Gbọ́kàn mi là. Òǹjọba nínú ayé mi. Látọ̀run ó wá sáyé. Jésù. Láti fọ̀nà wá lórí àgbélébùú. San gbèsè mi látàgbélé bùsíkù. Láti ikú sí iye orúkọ rẹ̀ ga. Látọ̀run ó wá sáyé. Látọ̀run ó wá sáyé. Láti fọ̀nà wá lórí àgbélébùú. San gbèsè mi látàgbélé bùsíkù. Láti ikú sí iye wá gbórúkọ rẹ̀ ga. Mímọ́ tó ń jẹ́ mímọ́, ọba àwọn ọba tó ń jẹ́ mímọ́. Mímọ́ tó ń jẹ́ mímọ́, ọba àwọn ọba mojúbà rẹ̀. Mímọ́ mímọ́ lolúwa. Mímọ́ tó jẹ́ mímọ́. Ọba mímọ́ tó ń ṣe mímọ́. Ọba àwọn ọba tó jẹ́ mímọ́. Alágbára ńlá. Mímọ́ tó jẹ́ Mímọ́ lolúwa. ọba àwọn ọba mojúbà rẹ̀. Gbogbo ògo ni fún Olúwa. Òun ló yẹ láti ní ayé. Òun nìkan ló tán. Ẹ̀dá kan má ṣe fògo fúnra rẹ̀. Ògo ni fún Olúwa. Ògo ni fún Ògo ni fún Olúwa. Òun ló yẹ láti ní ayé. òun nìkan ló tán láti mọ̀. Ẹ̀dá kan má ṣe fògo fúnra rẹ̀. Ògo ni fún. Ògo ni fún. Ògo ni fún. Ògo ni fún. Ògo ni fún Olúwa. Jẹ́ kí omi iye ṣọlá tó kàn mí. Jẹ́ kí ẹ̀mí Ọlọ́run wá gbà. Oyè ṣòro tó dààmú ọkàn mi. Àgbè gbogbo hàn mí lọ. Alágbára gíga. Jésù. Jésù ọba. Jésù. Olùgbà. Jésù. Ẹ̀mí. Ẹ̀mí ọ̀run. mímọ́. Sọ̀kalẹ̀ wá o. Ẹ̀mí mímọ́. Má ṣe sọ̀rọ̀ tinú. Má ṣe sọ̀rọ̀ tinú. Jésù ní ìdáhùn sí ìṣòro rẹ̀. Má ṣe sọ̀rọ̀ tinú. Má ṣe sọ̀rọ̀ tinú. Jésù ní ìdáhùn sí ìṣòro rẹ̀. Má ṣe sọ̀rọ̀ tinú ara. Má ṣe sọ̀rọ̀ ètìnú. Súnmọ́lúwa. Má ṣe sọ̀rọ̀ ètìnú. Abẹ́ ẹ ṣe. Jésù ní ìdáhùn sí ìṣòro rẹ̀. Ó dá mi lójú gbangba wípé. Má ṣe sọ̀rọ̀ ètìnú.
bàbá ẹ ṣé. má ṣe sọ̀rọ̀ etí nù. Jésù nìkan ni. Jésù ní dáhùn sí ìṣòro rẹ. Give me that Old time religion. Give me that Old time religion. Give me that Old time religion is good enough for me. Oh, give me that Old time religion. Give me that Old time religion. Give me that Old time religion is good enough for me. Make me love everybody. Make me love everybody. Everybody, it's good enough for me. Oh, give me that Old time religion. Give me that Old time religion. Give me that Is good enough for me. It will take us on to heaven. It will take us on to heaven. It will take us on to heaven. It's good enough for me. Oh, give me that Old time religion. Give me that Old time religion. Give me that Old time religion is good enough for me. It was good for Paul and Silas. It was good for Paul and Silas. It was good for Paul and Silas. It's good enough for me. Oh, give me that Old time religion. Give me that Old time religion. Give me that Old time religion is good enough for me. It will do when I am dying. It will do when I am dying. It will do when I am. It's good enough for me. Oh, give me that Old time religion. Give me that Old time religion. Give me that Old time religion is good enough for me. Give me that Old time religion. Give me that Old time religion. Give me that Old time religion is good enough for me. Oh, give me that Old time religion. Give me that Old time religion. Give me that Old time religion is good enough for me. Oh, give me that Old time. Ájú ìtẹ́ àánú ẹgbọ́n tó rí yẹn sọ ó ní give me that religion. Ìgbàgbọ́ ìgbàanì ọ̀pọ̀lọpọ̀ wa ti kọ̀ sílẹ̀ lénìí àti ń dọ́gbọ́n ayé iṣẹ́ Olúwa lọ́wọ́ àti ń rìn nínú ara á lọ síwájú ti àánú tí mo ti kùnà nínú ìrìn àjò ìgbàgbọ́ Olúwa dáríjì mi Olúwa fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí mọ́ gbogbo ibi tí mo ti kùnà tí n ò ti ṣe bó ti fẹ́ gbogbo ọ̀nà tí mo ti yapa kúrò ní ojú ọ̀nà ìgbàanì ètí Kristi fi lélẹ̀ Olúwa ṣàánú fún mi ẹ jẹ́ á sọ di àdúrà Olúwa wẹ̀ mí láwẹ̀mọ́ lónìí kádùá mi ọmọ bá ní ìdènà Olúwa sọ mí di mímọ́ Olúwa fẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí Olúwa fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀ mí Olúwa ṣàánú fún mi Bẹ́ẹ̀lì wípé ó ní ẹ má ṣe kọ ìlànà ìgbàanì sílẹ̀ ó ní ẹ má ṣe kọ ìlànà ìgbàanì sílẹ̀ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀ wa ti kọ ìlànà ìgbàanì sílẹ̀ àti rìn nínú ìfẹ́ ara tiwa ohun tí ò bá ti bá wa lára mu àwa nǹkan kan láti fi gbé lẹ́sẹ̀ láti fi ṣe àwáwí ẹ jẹ́ á sọ fún Ọlọ́run Olúwa dáríjì mi Olúwa wẹ̀ mí mọ́ Olúwa ṣàánú fún mi gbogbo ọ̀nà láti ẹ̀ ń wá ọ̀nà láti yẹra kúrò nínú responsibility wa as a Christian to yourself to your family even to the church of God gbogbo ọ̀nà là ń wá láti yẹ responsibility yẹn kúrò lórí ayé wa many churches are closing down today why because Christians fail to take up their own responsibility because some people just find one way or the other that you don't pay your tithe don't support the gospel again don't support the church again and many things is happening Olúwa gbogbo ọ̀nà tí mo ti kọ ojúṣe mi sílẹ̀ níwájú rẹ̀ Olúwa dáríjì mi Olúwa wẹ̀ mí mọ́ gbogbo àìṣedédé mi ẹ̀ṣẹ̀ àìsàndá mẹ́wàá ẹ̀ṣẹ̀ àìṣe ìfẹ́ rẹ ẹ̀ṣẹ̀ àìkéde yìí bá ti gbà wá là káà náà dìde fún ìgbàlẹ̀ ẹlòmíì ni gbogbo ọ̀nà tí mi ò ti dìde fún ìgbàlẹ̀ ọmọnìkejì tí mi ò wá sọ ìrere Kristi kò sí a lè fi dẹ́lòmíì mọ̀ pé ọmọ Ọlọ́run ni Olúwa dáríjì mi
Olúwa wẹ ẹ̀ṣẹ̀ mi nù, Olúwa ṣàánú fún mi, Olúwa wẹ̀ mí mọ́. Ẹ̀ṣẹ̀ àìlè gbàdúrà ńkọ́, complain ní kàkàkà gbàdúrà. Instead of you to kneel down and talk to your father that sees you in the secret, we surely answer you openly, but we fail to do that. We continue complaining, always complaining. Father, forgive me of all the complaints that I've made. Forgive me of all my sins. Olúwa wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù. The sins of preaching the gospel, the sin of unsupporting the gospel. Father, forgive me. In the area that I failed, Father, forgive me. Father, forgive me. Father, wash me. Gbogbo àwọn tó ti ẹ̀jẹ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n ní tí wọ́n contribute tí wọ́n fi ń support the forces of darkness with all their strength, with all their money. The other religion, they want one way or the other. It's only we that we have one thing or the other. Say stop your pastor, stop supporting people, and we accept that false teaching. Father, forgive us. Father, forgive us. Wash us with the blood of Jesus. Sanctify us. Father, forgive us in many ways that we have failed of our responsibility before you. Please, oh Lord, forgive me. Forgive me. Forgive me. Shall we begin to pray? Father, I plead the blood of Jesus Christ. Please forgive me of all my sin. Every sins of prayerlessness. Of every sins of not preaching the gospel. In all areas that I fail in paying my offering. In paying my tithe. In supporting the gospel. Father, forgive me. Father, wash me with the blood of Jesus. Sanctify me. In Jesus' name we pray. Some people even say it is a sin to pay, that it is a sin to give. The Bible says give and it shall be given unto you. And some false doctrines has come today and say even it is a sin for you to pay tithe. That is a false teaching. It's a teachings of the devil. It's a teachings of Antichrist. You are going to pray. Forgive me in whatever way that I have accepted the teaching of Antichrist into my life. Father, wash me with the blood of Jesus. Shall we begin to pray? My Father and my God, I plead the blood of Jesus Christ. Please forgive me. Please forgive me in whatever way I've not been walking in the light of your word. Father, forgive me. Father, wash me with the Bible. Wash me with the blood of Jesus. In Jesus' name we pray. Some people say the matter of paying tithe, the matter of paying offering is in Old Testament. Brethren, no fashion form against you shall prosper. Where can we find it? It's in Old Testament. I shall not die, but live. Where is it? It's in the Old Testament. All the word of God are the same yesterday, today, and forevermore. God's word does not change. Father, forgive me in many ways that I failed to obey your word. Shall we begin to pray? Father Almighty God, I pray thee, O Lord, that you forgive me in many ways that I failed to obey your word. Father, forgive me in many ways that I've disappointed you with my habit, with my utterance. Forgive me. In Jesus' name we pray. Amen. Agbadua. Olúwa rọ̀ mí ní agbára torí ìkórìtà àdúrà tá a fẹ́ gbà lénìí ó ní agbára tó onílù ọ̀run nínú. Agbára tá a fi borí ogun, agbára tá a fi ṣe àṣeyọrí láyé yìí. Tó bá fẹ́ ní àṣeyọrí, agbára Ọlọ́run gbọ́dọ̀ ṣiṣẹ́ nínú ayé ẹ̀. Let me tell you, two power rule the heart. The power of God and the power of God. Agbára méjì ló wà láyé yìí. Agbára Ọlọ́run àti agbára òkùnkùn. Ọ̀kan ló mú ń bẹ̀. Àwọn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tẹ́lẹ̀ pé ẹnìkan ṣe kí lágájá kan kò sọ táìtì kò ṣe kinní kan ó dẹ̀ láṣeyọrí ó níbi tó ń sọ tiẹ̀ sí tí àṣírí irú wọn bá tú tábà tẹ̀ tú èyí tá a mọ̀ díẹ̀ ń pa wọn àgbọ̀dọ̀ sọ lórí afẹ́fẹ́ ni àgbọ̀dọ̀ sọ létí èèyàn ni tí àṣírí bá tú tí wọ́n ń sọ ó ṣe tí wọ́n bá fún ọ lówó gan ò ní gbà tí wọ́n bá fún ọ lówó tí wọ́n bá ta ọ lọ́rẹ tí wọ́n bá fún ọ ní nǹkan báyìí ò ní gbà àwọn yẹn wọ́n ní tí wọ́n ń rúbọ àwọn ń rúbọ fún Sátánì gbàrúbọ tiwọn ìwọ tó wá mọ Ọlọ́run tó ní nǹkan mi jọ Ọlọ́run lọ tó ní nǹkan mi jọ Ọlọ́run lọ Olúwa mo fi agbára rẹ láyé mi agbára tí ó jẹ́ kí n ṣàṣeyọrí agbára tí ń fi rìnrìn àjò ìgbàgbọ́ yìí tí mi ò fi ní kùnà agbára tí ń fi borí ogun agbára tí ó máa ṣí mi níyè ní ìgbà tí first teaching bá dé Olúwa rọ̀ mí ní agbára mọ́rin mi fín agbára tí òkùnkùn ò lè borí agbára tí agbára ayé ò lè borí Olúwa gbé wọ̀ mí ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ ò rọ̀ mí ní agbára láti ọ̀run wá agbára mọ́rin mi fín agbára tí àṣàsí ọ̀ràn
agbára tí òkùnkùn lè borí, agbára tẹ̀mí àwọn ẹ̀mí àìrí ò ní pa lórí ẹ̀. Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí, Olúwa gbé wọ̀ mí. Jésù Olúwa wa, wà tún gbàdúrà. Olúwa dá mi lókòwò agbára rẹ̀, Olúwa dá mi lókòwò mi mímọ́. Ẹ jẹ́ á gbàdúrà ní wákàtí. Orúkọ Jésù, Ọlọ́run tó ní ipá àti agbára, dá mi lókòwò agbára rẹ̀, dá mi lókòwò ẹ̀mí mímọ́ lónìí. Olúwa dá mi lókòwò agbára rẹ̀, ayé mi lọ́tun. Jésù Olúwa wa, àmín. Àdúrà tá a fẹ́ gbà lónìí, kókó àdúrà wa tòní, ohun tí a fẹ́ gbàdúrà lé lórí ní gbígbógun ti òkùnkùn. War against darkness. War against what? Darkness. A ti sọ fún wa wípé agbára méjì ló wà láyé. Agbára Ọlọ́run ìmọ́lẹ̀ àti agbára òkùnkùn. Agbára ìmọ́lẹ̀ ó jẹ́ ti Ọlọ́run, agbára òkùnkùn ó jẹ́ ti Sátánì. Two power ruling the heart, the power of light and the power of darkness, the power of God and the power of Satan, and the power of Satan. So ìkan ló máa mú, kò tẹ̀sí wípé I just want to be neutral. You can't be neutral. You can't be neutral. You have to belong to one. Is that either you belong to God's side or you belong to darkness side or satanic side. Brethren, àwọn àdúrà tá a fẹ́ gbà yìí ó jẹ́ àwọn àdúrà tó gbòjì kan díẹ̀. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ láti gbà á. Gbogbo ẹ̀ náà là á mú jáde láti inú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Torí pé constitution ti wa nìyẹn. Constitution wa is the word of God. Our own constitution is the word of God. Ẹ já lọ sínú ìwé Genesis, ìwé ìbẹ̀rẹ̀. Ẹ já ka ẹsẹ̀ kìíní sí ìkẹta. Genesis orí kìíní, ẹsẹ̀ kìíní sí ọkà báyìí wípé ní àtètèkọ́ Ọlọ́run dá ọ̀run òun ayé, full stop. Ẹsẹ̀ kejì, ayé sì wà jújù, ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú, ẹ̀mí Ọlọ́run sì rá bàbà lójú omi. Ọlọ́run sì wí pé kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà. Sì rí ìmọ́lẹ̀ náà pé ó dára, Ọlọ́run sì pààlà sí agbede méjì ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ní ṣẹ̀dá nǹkan tọ́lọ́run kọ́kọ́ dá òní ayé àti ọ̀run. Ó nílé àtètèkọ́ṣe, Ọlọ́run dá ọ̀run òun ayé. Ọkọ́kọ́ at least béèyàn bá tiẹ̀ wà yọkọ̀kọ́ ní ibùgbé kan náà. Ibùgbé kan pé àwọn ẹ̀dá lè máa wà, òun náà ní ayé àti ọ̀run. Ọlọ́run wá dá. Ṣùgbọ́n gbà tí Ọlọ́run dá nǹkan wọ̀nyí, òkùnkùn kan farahàn, ó sọ, ó gba àkóso. Lójú ẹsẹ̀ gbogbo nǹkan rí jújù, without form, no form. Kò sí nǹkan tí a lè sọ wípé kí ló dé? Ọlọ́run á wò pé òkùnkùn èmi mo dá ọ, mo lágbára lórí rẹ̀. Ó wá pàṣẹ, ìwọ òkùnkùn ó yá, àfírá máa lọ, jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà. Àṣẹ ni ibi tá a ti kí Ọlọ́run lárúgbó ọjọ́ nu. Àwọn kan ní ẹ̀rí póríṣiríṣi ẹ̀kọ́ òdì ló káàkiri ní ìsìn. Àwọn kan tún ti gbé jáde wípé ẹ mọ́ kí Ọlọ́run ní arúgbó mọ́. Wọ́n ní kẹ́ ẹ mọ́ kí ní arúgbó ọjọ́ mọ́, wípé tabaki lárúgbó ọjọ́ ó fi hàn wípé is a weak God. Ojú ara ni wọ́n fi ń wò. They use physical eyes to say God is an ancient of days. Wípé ká bá pè ní arúgbó ọjọ́ mọ́. Ok, kí ló ṣe tí Bíbélì ò sọ? Bíbélì pè ní ẹni àgbà ìgbàanì. Kí ló ṣe tí Bíbélì ò sọ wípé ẹni ọ̀dọ́ ìgbàanì àbí ẹni alágbára ìgbàanì? Bíbélì ò pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní ó pè ní ẹni àgbà ìgbàanì. Òní Bíbélì pè arúgbó rẹ̀ kò pé kó lẹ, kò pé kó weak. Ṣé ẹ rí tábàtì ẹ̀ wá wo àwọn arúgbó ti ara tá à ń fojú rí? Àṣẹ arúgbó kì í ṣe eegun rẹ̀. Bẹ́ẹ̀ni sọ wípé eegun àwọn ọ̀dọ́ ni ògo wọn. Ewu orí òní adé arúgbó, adé ògo òní ewu orí jẹ́. Tí arúgbó bá fi ewu orí rẹ̀ àti ọ̀rọ̀ ẹnu rẹ̀ tó fi súre fún ni, ìre náà ò mọ èèyàn títí ayé. Ìyẹn ló fi dáa kó o máa tọ́jú àwọn arúgbó yín tó súnmọ́, kó o máa tọ́jú wọn dáadáa.
ṣùgbọ́n tí arúgbó tó bá fi ewu orí ẹ̀ àti ọ̀rọ̀ ẹnu ẹ̀ tó bá yẹ ṣépè fún yàn, èpè yàn yóò mọ ẹni náà títí ayé ni, kò sí ní tó lè wẹ èpè náà nù. So ìdí ẹ̀ nìyẹn Ọlọ́run kì í ṣe kìràkìtà, ó máa sọ̀rọ̀ ni, ó ní ìwọ ìmọ́lẹ̀ farahàn, ìwọ òkùnkùn ó yá àfara. Gbólóhùn ni kò sẹ̀ mọ́ gbébọn, kò sẹ̀ mọ́ gbádà, kò sẹ̀ mọ́ ṣe kò mọ́ sweat, because àwọn tó rò yẹn wọ́n rò nípa ti ara, ṣùgbọ́n àwọn tó bá wà nú ẹ̀mí á mọ̀ wípé ewu orí Olúwa Ọlọ́run kò pé ó weak, arúgbó ọjọ́ orí ẹ̀ kò pé ó weak, gbọ̀n ni lọ́tọ̀sán tòru, iná ajónirun tọ̀sán tòru, lójú oorun iná ajónirun ni Ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀. Nítorí ìdí èyí agbára Ọlọ́run n tó fi sọ ọ̀rọ̀ ó ní jẹ́ kí ìmọ́lẹ̀ ó wà, agbára yẹn náà ló fi ń ṣe àkóso ayé òun ọ̀run, agbára yẹn ló fi ń ṣe àkóso ayé òun ọ̀run. Ntọ́ bá ní ó wà ní ó wà, ntọ́ bá ní kò sí mọ́ nù, kò sí tí ó di lọ́wọ́, kò sí tí ó di lọ́wọ́. Wà wá gbàdúrà, wà nílé orúkọ Jésù, ogun òkùnkùn kò ní rí àyè nínú ayé mi lórúkọ Jésù. Ogun òkùnkùn kò ní ráàyè nínú ilé mi, ogun òkùnkùn kò ní ráàyè níbi iṣẹ́ mi, ogun òkùnkùn nínú ìjọ mi, ogun òkùnkùn kò ní ráàyè ní orílẹ̀-èdè mi, ogun òkùnkùn kò ní ráàyè nínú iṣẹ́ ìránṣẹ́ mi. Ó yá sọ di àdúrà, máa sọ tàṣẹ pàṣẹ yẹn lórúkọ Jésù. Ó ní a ti fi orúkọ kan fún wa, èyí tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Jésù máa ṣe kí ni kó máa wólẹ̀. Ó yá sọ tàṣẹ lórúkọ Jésù. Ogun òkùnkùn kò ní ráàyè nínú ayé mi lórúkọ Jésù. Ogun òkùnkùn kò ní ráàyè ní agbègbè mi, nínú ilé mi, nínú ayé àwọn ọmọ mi lórúkọ Jésù. Máa sọ tàṣẹ bó o ṣe ń sọ yẹn ọ̀run mí sí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run bàbá arúgbó jọjọjọ, ọba mi ògbìjà kẹrù obo níjà, ó ń fi àṣẹ tì í. Bó o ṣe ń sọ lórúkọ Jésù yẹn, ogun òkùnkùn kò ní ráàyè nínú àgọ́ ara mi, ogun òkùnkùn kò ní ráàyè nínú ìjọ mi lórúkọ Jésù. Ogun òkùnkùn kò ní ráàyè nínú iṣẹ́ ìránṣẹ́ mi lórúkọ Jésù. Ogun òkùnkùn kò ní ráàyè nínú ayé àwọn ọmọ mi lórúkọ Jésù. Ogun òkùnkùn kò ní borí orílẹ̀-èdè mi lórúkọ Jésù. Ogun òkùnkùn kò ní ráàyè láàrin orílẹ̀-èdè mi lórúkọ Jésù. Ogun kò ní ráàyè nínú ayé mi in the name of Jesus. In the name of Jesus. The power of darkness will not have any chance, any opportunity in my domain. In the name of Jesus. We not have any chance in my life, in my family, in my home, in my business, in my church, in my ministry, in my country. Devil will not have anything, will not have any chance in the name of Jesus Christ. Everything called darkness in the name of Jesus is paralyzed, is destroyed in my life, in my ministry. In Jesus' name, I pray. Psalm 18, Psalm 18, ìwé Psalm, ìwé orin Dávidi orí kejìdínlógún. Ẹ jẹ́ á wo ẹsẹ̀ 28, ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n, ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. Ẹ máa gbọ́, ó ní nítorí ìwọ ni yóò tan fìtílà mi, Olúwa Ọlọ́run mi, òkùnkùn mi. Ẹ jẹ́ á wá sọ di àdúrà báyìí wípé Olúwa o, tan fìtílà mi lọ́dún tí mo wà yìí. Ẹ ṣe mọ̀ wípé ẹlòmíì ṣubú dìde ni, torí pé àtòpá ògo rẹ̀ ń wò bẹ́lúbẹ́lú. Bàbá rí ṣe lónìí, ọ̀la ìṣòro, òní wàhálà. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ sí fìtílà mi. Olúwa jẹ́ kí náà fìtílà mi ó tàn. Fìtílà ògo mi jẹ́ kó tàn ná. Olúwa jẹ́ kó tàn ná. Fìtílà àṣeyọrí, fìtílà ìràwọ̀ mi jẹ́ kó tàn ná. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ sí fìtílà mi. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ sí mi. Ẹ jẹ́ á gbàdúrà yẹn dáadáa. Orúkọ Jésù. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ sí fìtílà ayé mi. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ sí fìtílà ayé àwọn ọmọ mi. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ sí fìtílà mi. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ sí fìtílà iṣẹ́ ìránṣẹ́ mi. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ, jẹ́ kí ìmọ́lẹ̀ fìtílà mi kó.
olúwa tan fìtílà mi lọ́dún tí mo wà yìí, tan fìtílà àwọn ọmọ mi lọ́dún tí a wà yìí, tan fìtílà ògo mi lọ́dún tí mo wà yìí lórúkọ Jésù. Jẹ́ kí fìtílà ayé mi kó tàn, jẹ́ kí fìtílà mi ó tàn lọ́dún yìí lórúkọ Jésù. Fìtílà ògo àwọn ọmọ mi jẹ́ kó tàn, iṣẹ́ ìránṣẹ́ mi jẹ́ kí fìtílà rẹ̀ ó tàn lọ́dún tí mo wà yìí. Olúwa gbọ́, Jésù Olúwa wa. Ẹ jẹ́ á tún lọ sínú ìwé Míkà, ìwé orí keje ẹsẹ̀, ìwé Míkà orí keje ẹsẹ̀ kẹjọ. Ó kà báyìí wípé má yọ̀ mí ìwọ ọ̀tá mi, nígbà tí mo bá ṣubú èmi ó dìde, nígbà tí mo bá jókòó ní òkùnkùn Olúwa yóò jẹ́ ìmọ́lẹ̀ fún mi. Wá wá gbàdúrà, wá ní Olúwa o, ní ìkóríta tí ọ̀tá ti fẹ́ yọ̀ mí, jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ tàn, jẹ́ kó tàn sí mi. Olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kó tàn sí mi. Ìkóríta tí ọ̀tá ń dúró dè mí sí láti yọ̀ mí, Olúwa síwájú mi lọ síbẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ńlá, pẹ̀lú ìmọ́lẹ̀ ńlá. Olúwa tan ìmọ́lẹ̀ sí gbogbo òkùnkùn nínú ayé mi. Olúwa tan ìmọ́lẹ̀ rẹ. Ìkóríta tí ọ̀tá ti fẹ́ yọ̀ ọ́, sẹ́wọ̀n pé tí ò bá ríran, tí ò ní ná, ọ̀tá gba síbì kan, a ní máa wo ó kù díẹ̀, ó máa já kòtò, ṣùgbọ́n kàkà kó já sí kòtò yẹn, ìmọ́lẹ̀ Ọlọ́run á wá tàn, ìmọ́lẹ̀ Ọlọ́run á wá tàn, ojú á wá ti ọ̀tá. Olúwa ìkóríta sí láti yọ̀ mí, Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ńlá láti dójú ti ọ̀tá. Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ńlá láti dójú ti ọ̀tá. Ó yá sọ di àdúrà, orúkọ Jésù, orúkọ Jésù. Ìkóríta dúró dè mí sí láti fi mí ṣẹlẹ́yà, láti rẹ́rìn ẹlẹ́yà mi, Olúwa pàdé mi níbẹ̀ pẹ̀lú láti dójú ti ọ̀tá. Ìkóríta tí àwọn ọ̀tá tàbí àwọn ènìyàn ìkà tán lè máa dúró sí, tán lè máa dúró de ọmọ mi sí, tán lè máa dúró de aya mi sí, láti ṣẹlẹ́yà, láti yọ̀ wọ́n. Olúwa pàdé àwọn ọmọ mi níbẹ̀, pàdé aya mi níbẹ̀, pàdé mi náà níbẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ńlá, ìmọ́lẹ̀ tí ó dojú ti ọ̀tá, ìmọ́lẹ̀ tí ó dojú ti òkùnkùn. Olúwa fi pàdé mi ní ìkóríta náà. Olúwa gbọ́ àdúrà yìí, ẹ má dáhùn àdúrà yìí, orúkọ Jésù dáhùn àdúrà yìí. Jésù Olúwa wa, àmín. Ẹ jẹ́ á tún lọ sínú ìwé Róòmù, ìwé Róòmù constitution wa ni o, ẹsẹ̀ ìkejìlá, ìwé Róòmù orí ẹsẹ̀ ìkejìlá. Ó ní òru bù kọjá tán, ilẹ̀ sì fẹ́rẹ̀ mọ́, nítorí náà ẹ jẹ́ kí a bọ́ ara iṣẹ́ òkùnkùn sílẹ̀, kí a sì gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀. Àdúrà tá a máa wá gbà rèé, Olúwa o, gbogbo ara òkùnkùn láyé mi, Olúwa máa bọ́ sọnù lónìí. Gbogbo ara iṣẹ́ òkùnkùn nínú ayé mi, nínú iṣẹ́ mi, nínú ayé ọmọ mi, Olúwa máa bọ́ sọnù. Ṣé rí ẹlòmíín wà, ó yẹ kó ti ríre ti pẹ́, ṣùgbọ́n ògo tó yẹ, ohun tó yẹ kán rí láyé ẹ̀ wọn ò rí, torí òkùnkùn bò mọ́lẹ̀. Sàtífíkẹ́ẹ̀tì tí òkùnkùn bá bò, wọn ò ní rí nǹkan kan bẹ́ẹ̀. Ẹwà tí òkùnkùn bá bò, kò sọ́kùnrin tó máa rí nǹkan kan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni handsomeness tí òkùnkùn bá bò, obìnrin ò lè rí nǹkan kan bẹ́ẹ̀. Ọgbọ́n tó ní tí òkùnkùn bá bò, kò sẹ́ni tí òye rẹ̀ ó yé. Gbogbo ọ̀rọ̀ rẹ ìwọ náà máa ṣàkíyèsí, nígbà gbogbo yẹn bá ti ń sọ̀rọ̀, ní ìgbà tí wọ́n bá gbé tiẹ̀ kalẹ̀, bó ti kàwé tó, bẹ́ẹ̀ ni àmọ̀ràn rẹ sì dá, ṣùgbọ́n òkùnkùn tó bo ayé rẹ kò jẹ́ kí wọ́n rí. Wá gbàdúrà, ara òkùnkùn tó bẹ lára mi, Olúwa bọ́ sọnù lónìí. Aṣọ òkùnkùn tá a fi bò mí mọ́lẹ̀, Olúwa bọ́ kú o. Ara òkùnkùn, ara òkùnkùn wọ́n ti pààrọ̀. Òkùnkùn ní ń gbé kiri, ojú òkùnkùn ní ń gbé kiri. Òun rò pé ó ń mọ́ra, ṣùgbọ́n ṣe ló dúdú kirimu sí àwọn ènìyàn. Òun rò pé ó ń dán ẹlòmíì, níbi tí wọ́n ti fẹ́ ràn lọ́wọ́, wákàndéédé gbọ́ pé ó ń rùn. Olúwa o, ara òkùnkùn lára mi bọ́ sọnù lónìí. Ayérayé máa bọ́, fi iná bọ́ ara tí òkùnkùn gbé wọ̀ mí, Olúwa bọ́ sọnù, fi ìmọ́lẹ̀ rẹ bọ́ sọnù. Aṣọ òkùnkùn lára mi kó gbiná lórúkọ Jésù. Ẹ̀mí bọ́ sọnù. Ó yá sọ di àdúrà lórúkọ Jésù. Gbogbo ara òkùnkùn lára mi, Olúwa máa bọ́ nínú ọmọ mi, máa bọ́ nínú ayé aya, máa bọ́. Gbogbo aṣọ tí òkùnkùn fi bò mí kó gbiná lórúkọ Jésù, kó gbiná lórúkọ Jésù, kó gbiná. Máa gbàdúrà yìí dáadáa, kó gbiná lónìí, kó gbiná lónìí, kó gbiná lónìí. Aṣọ òkùnkùn tí ń bẹ láyé mi
tí ò jẹ́ káyé tí ò jẹ́ kógo mi ó farahàn tí ò jẹ́ kógo àwọn ọmọ mi ó farahàn Olúwa máa bọ́ Olúwa máa bọ́ Olúwa máa bọ́ Jésù Olúwa wa wàá tún gbà báyìí pé Olúwa fi ọwọ́ agbára rẹ já mi gbà kúrò lọ́wọ́ agbára òru làwọn òkun làwọn ẹni bí máa ń àwọn ẹni bí máa ń ṣe ìkà àwọn ìkà ènìyàn òru ni Olúwa náà wọ agbára fi gbà mí lọ́wọ́ agbára òru Olúwa fi ọwọ́ agbára rẹ já mi gbà lọ́wọ́ agbára òru Father hand to deliver from the power of night Father deliver my children from the power nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ á sì wá á fún èpò sí á bá tirẹ̀ lọ òun ni wọ́n máa mú àlá ibi wá òru ni wọ́n gbóúnjẹ ibi wá òru òun làwọn kan máa ń rí òwò tí wọ́n máa ń ṣẹbọ oríṣiríṣi láti fi ṣe ibi fún ẹlòmíì tó ń sùn lọ́wọ́ nígbà tẹ́lòmíì ń sùn ò mọ nǹkan tẹ́lòmíì ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹlòmíì ń gbẹ́bọ nítorí tiẹ̀ nígbà tó ti sùn wàá gbàdúrà Olúwa ò já mi gbà lọ́wọ́ agbára òru tí ń yọ ayé mi lẹ́nu náà wọ agbára já mi gbà kó lọ́wọ́ agbára òru agbára já àwọn ọmọ mi gbà kó lọ́wọ́ agbára òru tí ń yọ wọn lẹ́nu orúkọ Jésù Olúwa ò já mi gbà kó lọ́wọ́ agbára òru tí ń bá ayé mi jagun Olúwa já mi gbà kó lọ́wọ́ jagun já àwọn ọmọ mi gbà lọ́wọ́ agbára òru tí ń bá ayé wọn jagun Olúwa já mi gbà kó lọ́wọ́ agbára òru tí ń bá ayé mi jagun ẹ̀mí mímọ́ ò já mi gbà kó lọ́wọ́ agbára òru tí ń bá ayé mi jagun Jésù Olúwa wa ẹ jẹ́ á lọ sínú ìwé Aísáyà orí 100 ẹsẹ̀ kìíní Aísáyà chapter 60 verse 1 ó kà báyìí wípé dìde tan ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé ògo Olúwa sì yọ lára rẹ àṣẹ ni ìwọ náà wá sọ wípé Olúwa ti pa láṣẹ fún ọ pé kó dìde ìwọ náà wá sọ pé lórúkọ Jésù lọ́dún yìí màá dìde lọ́dún yìí ògo mi ó tàn mọ́lẹ̀ lórúkọ Jésù ìmọ́lẹ̀ mi ti dé ọya máa sọ tàṣẹtàṣẹ ògo mi dé màá dìde àwọn ọmọ mi á dìde ògo mi ó fọhùn lọ́dún tí mo wà yìí màá dìde lórúkọ Jésù ògo mi ó tàn ìràwọ̀ mi ó tàn lọ́dún tí mo wà yìí ògo mi ó fọhùn lórúkọ Jésù màá dìde lórúkọ Jésù màá dìde lórúkọ Jésù màá rí tèmi ṣe lórúkọ Jésù ọ̀nà máa là lórúkọ Jésù màá ṣàṣeyè lórúkọ Jésù màá ṣàṣeyọrí nínú ọdún tí mo wà yìí màá dìde màá dìde màá dìde àmọ́ mi á dìde ògo wa dìde ògo wọn fọhùn ògo ayà mi ó fọhùn ògo ilé mi ó fọhùn ògo sí ànàsí mi ó fọhùn lórúkọ Jésù lọ́dún tí mo wà yìí màá dìde in the name of Jesus Jésù Olúwa wa ẹ jẹ́ á lọ sínú ìwé Jòhánù kìíní constitution wa la fi ń gbàdúrà lónìí Jòhánù kìíní 1 John chapter 1 verses 5 1 John chapter verses 5 ó ní èyí ni iṣẹ́ tí àwa rẹ̀ tí àwa sì ń jẹ́ fún yín pé ìmọ́lẹ̀ ni Ọlọ́run òkùnkùn kò sì sí lọ́dọ̀ rẹ̀ rárá ìmọ́lẹ̀ ni Ọlọ́run òkùnkùn kò sí lọ́dọ̀ rẹ̀ rárá so gbogbo tí ń ṣe iṣẹ́ òkùnkùn kò wá látọ̀dọ̀ Ọlọ́run wọ́n bá sọ pé àmúwá Ọlọ́run irọ́ o bẹ́ẹ̀ nìkan sọ Ọlọ́run kì í fi bí dá ènìyàn wò nítorí ìdí èyí ohun tó bá ti jẹ́ ibi má sọ wípé àmúwá Ọlọ́run ni wàá wá gbàdúrà pé lórúkọ Jésù gbogbo tí ń ṣe òkùnkùn láyé mi lórúkọ Jésù ẹ máa jáde torí pé kì í ṣe ti Ọlọ́run gbogbo tó bá ti farajọ iṣẹ́ òkùnkùn nínú ayé mi níbi iṣẹ́ mi nínú ilé mi nínú ẹran ara mi nínú ìjọ mi ọyẹ ẹ máa jáde mo fi ń gégùn iṣẹ́ òkùnkùn ẹ máa jáde mo fi ń bú ọyẹ máa sọ di àdúrà lórúkọ Jésù gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé mi nínú ẹbí mi lórúkọ Jésù ẹ máa jáde nínú ìdílé mi ẹ máa jáde nínú ìjọ mi ẹ máa jáde lórúkọ Jésù ẹ máa jáde gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé mi mo fi ń bú lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa jáde gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé ọmọ nínú ayé aya mo fi ń gégùn ẹ máa jáde gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé mi ẹ máa jáde gbogbo iṣẹ́ òkùnkùn nínú iṣẹ́ ìránṣẹ́
iṣẹ́ òkùnkùn lórílẹ̀‐èdè mi ẹ máa jáde, gbogbo iṣẹ́ òkùnkùn nínú ìjọ mi ẹ máa jáde, gbogbo ń tá a fi gbogbo ibi tí òkùnkùn farasin sí mo fi ń gégùn ọyẹ ẹ jáde lọ, 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 gbogbo iṣẹ́ òkùnkùn pátápátá mo fi ń bú ní wákàtí ẹ máa lọ, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, gbogbo iṣẹ́ òkùnkùn nínú mi ara, nínú ẹ̀jẹ̀ ara, nínú ayé ọmọ mi, nínú ayé aya, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde lórúkọ Jésù, ẹ jáde, ẹ jáde rebramoko shanda Jésù Olúwa wa. Ohun tá a fẹ́ mú jáde nínú àdúrà yìí ni pé ohunkóhun tí ń ṣe òkùnkùn tàbí tó ní í ṣe pẹ̀lú òkùnkùn kò ní rí àyè ní sàkáání wa, ń tá a fẹ́ mú jáde nìyẹn. Bó ti wù kí àyànmọ́ ènìyàn kó rẹwà tó kò lè farahàn nínú òkùnkùn o. Bó ti wù ká ràn yín àyànmọ́ akọ́ṣẹ́dáyé ẹ̀dá àyàn owó fún ọyàn owó ọyàn ọmọ yẹn gbogbo ẹ̀ kí ló wá ṣe táyé ẹ̀rí báyìí. Ìdí ni wípé òkùnkùn ti gbàkóso. Ọlọ́run láti kọ́kọ́ yanjú òkùnkùn yẹn náà, Ọlọ́run dá ayé dáadáa ṣùgbọ́n òkùnkùn wá gbà ó wá kọjú ju kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ gbàdúrà yìí ná, gbogbo jújú tí òkùnkùn ti kó mi Olúwa máa mú kúrò lónìí, mú jújú kúrò láyé mi, yọ mí jáde kúrò nínú jújú òkùnkùn ìta sọ mí sí, yọ mí jáde kúrò nínú jújú òkùnkùn. Ẹlòmíì yóò ti máa tó nǹkan báyìí, yóò ti máa tó kò sẹ́ni tí ò nílò àdúrà yìí o, gbogbo ó ti máa súnmùtù lọ tí òkùnkùn bá bolẹ̀ lójijì gbogbo àsì dàrú, wọn láwọn òrojútù ìwé yẹn mọ́, wọn láwọn ò tiẹ̀ mọ́ kinní kan, gbogbo tí unnecessary wọn wà ní ọmọ mu wá, wọn ní ọmọ mu wá. Ẹnìkan ló wí ní visa lottery mo sọ rí, ó sì dé ibi tí ó ti ta gbogbo nǹkan ní ẹ̀, ó ti kówó jọ pé tó òun travel out, òun relocate, ó sì dé ibi tí wọ́n ti fọwọ́ sí ìwé ẹ̀, bó dẹ̀ ṣe tẹ́ndà ìwé ẹ̀ wọ́n ní ó ń gba o lọ san tíkẹ́ẹ̀tì rẹ o lọ rèé sanwó. Ǹjẹ́ kí ló dé? Bó dẹ̀ ṣe ń lọ sanwó ẹni tó fún ní ìwé tó approve ẹ̀ lọ́ba ní kọ́kọ́ ọ̀dà ìgbà lọ́wọ́ ẹ̀ ó sì fàyà pa. Kí ló dé? Ó ní nothing. Ó ní kí ló dé? Ó ní lákọ̀ọ́kọ́ ìyàwó rẹ̀ kí láńsẹ̀sì tí ìyàwó rẹ̀ fi ń ṣe nọ́ọ̀sì ní Nàìjíríà kí nìyẹn ní í ṣe àwọn nǹkan tí ò nítumọ̀. Arákùnrin padà sílé pẹ̀lú ìbànújẹ́ ṣùgbọ́n ó ní holy anger nínú. Níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀? Ọkọ̀ ń jẹ sílẹ̀ kò jẹun. Níbo lòkùnkùn farapamọ́ sí láti jẹ méyà Olúwa? Dìtẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó kó sínú ògiri àlàpà àkọ́kù ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn lọ́lọ́ bá sí. Nígbàdúrà àwọn èèyàn ti mọ̀ pé mo win ní lọ́tírì, mo ti talé, mo ti tọ̀nà, mo ti sọ pé mò ń lọ. Ọlọ́run bó lójú rẹ̀ wà dìde. Ìyàwó rẹ̀ bẹ̀gbẹ̀ máa bọ̀ ó ní fi mí òjò mà fẹ́ sún ó ní jẹ́ ọ̀pá mi. Ohun òtọ́ sóúnjẹ lákòókò yìí ló bẹ̀ sí ní gbàdúrà nínú ògiri àlàpà yẹn. Oorun kan kùn yẹ́ nígbà tí lọ́ba ríra ẹ̀ wípé òun fẹ́ kọjá lọ sí òdì kejì kan, ṣùgbọ́n bó ṣe fẹ́ kọjá kànáà ńlá kan wà ńbẹ̀ tó jẹ́ ní bó ṣe gbìyànjú pé bó lòun ò ṣe òun gbọ́dọ̀ kọjá lọ ọbẹ̀ yẹn, ó ní kúrékùré kan bẹ̀rù ó lórùn gbàì. Òkùnkùn iṣẹ́ òkùnkùn máa ń rùn ni. Bí ẹ̀mí àìmọ́ bá wà nú bàbá dá wà nú mọ́tò tó òórùn kan bá déédéé bẹ̀rẹ̀ sí ní plead ẹ̀jẹ̀ Jésù, àwọn ẹ̀mí òkùnkùn máa ń rùn ni. Demons they always ló bá bẹ̀rẹ̀ sí ní kí ni yẹn bẹ̀rẹ̀ sọ pé ò ní kọjá lọ́bẹ̀. Kí ló wá dé? Ìgbà tí ó ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ tó pẹ̀lú kí ni yẹn ágìw lọ́wọ́, ó ní ẹnìkan bá yọ pẹ̀lú ọba, torí ìdílé ọba ló ti wá. Ẹni ẹ dárúkọ rẹ̀, mi ní dárúkọ ẹ̀. Ó lóun ní ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jọba ní ìdílé wọn, ó dárúkọ family name wọn. Ó lóun tó kọ́kọ́ jọba ní ìdílé wọn. Ó ní òun lòún bẹ kínní lọ́wọ́ ẹ̀, ó níbi tó fẹ́ kọjá lọ yóò lè lọ bẹ̀ o, torí ara májẹ̀mú tó ní pẹ̀lú kínní ni wípé kò sí ìran àwọn kan tó lè kọjá lọ síbẹ̀ yẹn. Nítorí ìdí èyí ló ń bá gbàdúrà ó ní lórúkọ Jésù wọn kọjá lọ sí ibi ìgbéga mi. Òkùnkùn ò ní dí mi lọ́wọ́, ipá àtàkà ò ní dí mi lọ́wọ́, májẹ̀mú ìdílé
tó sopọ̀ mọ́ òkùnkùn tó dá mi dúró sójú kan ṣoṣo ọyẹ ẹ máa já sọnù. Kùrèkùrè yẹn ó disappear. Èyí tó ṣe bí ọba yẹn náà ó disappear. Gbà tí ó yíjú padà ó ti rí bridge pẹ̀lú express road tó ti kọjá lórí kìnní yẹn lórí kànáà yẹn lọ síbi tó ń lọ báyàwó ẹ̀. Friday ni wọ́n refuse wọn. Ó ní Monday à ń lọ à ń padà ló kí ló là ń padà lọ. Ló bá tó padà lọ ńgbò débẹ̀ wọ́n ní kìnní application wọn kọ́ lóun ti submit ẹ̀ ló ti wà nulẹ̀ náà bá fún nọ́mbà. Ọ̀dọ̀ obìnrin yẹn gan ló tó padà lọ. Ńgbà obìnrin yẹn ńgbà tí ó ṣàwọn wò pé kó mọ̀ tiẹ̀ tún lọ sọ́dọ̀ obìnrin tó ti dáhùn mọ̀. Ọ̀dọ̀ obìnrin yẹn gan oní nọ́mbà yẹn tó ti yọ ló bá lọ. Àyẹn bá sọ pé òun ti rójú ìrì I've answered you since ó lóun ti answer ẹ. Ó ní ó ní you have been approved, what are you still doing? Ọba fún ní tíkẹ́ oníkọ́ lọ sọ ìyàwó ẹ̀ fẹ́ máa sọ ọ̀tẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ wo lọ fẹ́ máa sọ complain wo lọ fẹ́ máa sọ. Kíá òkùnkùn kan ló dúró síbẹ̀ yẹn lọ́wọ́ àdàbàrú ìrìn àjò yẹn. Májẹ̀mú òkùnkùn wá gbàdúrà. Ibo ni májẹ̀mú òkùnkùn dúró sí láti da ìrìn àjò rú mọ́ mi lọ́wọ́? Olúwa máa fọ́ dànù. Ẹ̀jẹ̀ Jésù máa fọ́ dànù. Ìmọ́lẹ̀ Olúwa máa fọ́ dànù. Níbo ni májẹ̀mú òkùnkùn tí àwọn àṣà pẹ̀lú òkùnkùn ló ti dúró dè mí láti da ìrìn àjò ayé mi rú? Ẹ̀jẹ̀ Jésù máa bà májẹ̀mú náà jẹ́. Máa bà májẹ̀mú jẹ́. Gbogbo májẹ̀mú òkùnkùn tó dúró di ọjọ́ iwájú mi tàbí tó fẹ́ da ìrìn àjò mi rú tàbí tó dá jújú sílẹ̀ láyé mi, ẹ̀jẹ̀ Jésù máa fọ́, máa bàjẹ́ ó yá sọ di àdúrà. Gbàdúrà yẹn kíkan gbàdúrà yẹn kíkan lórúkọ Jésù. Gbogbo májẹ̀mú òkùnkùn tó dúró dè mí ní ìkóríta ìgbéga láti da ìrìn àjò mi rú, ẹ̀jẹ̀ Jésù fọ́ dànù, máa fọ́ dànù. Jésù Olúwa wa. Sẹ́ẹ̀rí torchlight yẹn bó ṣe dáa tó kò wúlò fáfọ́jú bó bá wà ní òkùnkùn. Bẹ́ẹ̀ bá gbé iná ńlá tẹ́ gbé fáfọ́jú kò wúlò fún. Àfi tí òkùnkùn ojú ẹ̀ bá kọ́kọ́ kúrò. Òkùnkùn yẹn gbọ́dọ̀ kọ́kọ́ kúrò. Wọ́n kàn ló bẹ́ẹ̀ bí àpẹẹrẹ ni. Àwọn tí ó bá wà ní irúpò bẹ́ẹ̀ yẹn lórúkọ Jésù Olúwa yóò nà owó agbára rẹ̀ yóò ṣì í lójú. Agbára Ọlọ́run gbogbo òkùnkùn tó bá wà nínú ìṣẹ̀dá yín ẹ̀jẹ̀ Jésù yóò parẹ́ lónìí. Àlòmíì wà ó fọ́jú ara ṣùgbọ́n kò fọ́jú ẹ̀mí. Ìríranú ẹ̀mí irú wọn yẹn tiẹ̀ tún wá ríran ju àwọn tó wà lójú ara lọ. Ìdí ẹ̀ ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìfọ́jú ẹ̀mí ló wà pọ̀ lónìí. Ìfọ́jú ẹ̀mí yẹn ló pọ̀ lónìí. A gbàdúrà wà ní lórúkọ Jésù. Òkùnkùn òjijì kò ní bò mí mọ́lẹ̀. Òkùnkùn òjijì kò ní bá mi lọ́dún yìí. Kò ní bá mi tọmọtọmọ. Kò ní bá mi jà tọmọtọmọ. Lórúkọ Jésù máa sọ bó ṣe ń sọ yẹn òun fúrúgbìn ní òkùnkùn òjijì ò ní bù ọ́ tọmọtọmọ. Òkùnkùn òjijì ò ní bò mí tọmọtọmọ. Ọ̀yá sọ di àdúrà lórúkọ Jésù. Òkùnkùn òjijì kò ní bò mí lọ́dún yìí. Òkùnkùn òjijì kò ní bò mí lọ́dún yìí. Jésù òkùnkùn òjijì kò ní ní ipa lórí ayé mi. Kò ní ní ipa lórí ọmọ mi. Lórúkọ Jésù òkùnkùn òjijì kò ní bò mí. Òkùnkùn òjijì kò ní ní ipa lórí ayé mi. Òkùnkùn òjijì kò ní ní ipa. Òkùnkùn òjijì kò ní ní ipa lórí iṣẹ́ mi. Òkùnkùn òjijì kò ní ní ipa lórí. Òkùnkùn òjijì kò ní bá mi, kò ní wọnú ilé mi wá, kò ní wọ ọ̀dẹ̀dẹ̀ mi wá ní orúkọ ti Jésù. Nínú ọdún tí mo wà yìí òkùnkùn òjijì lórúkọ Jésù kò ní bá mi jà, kò ní wọnú ayé mi. Lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Gbogbo tí ṣe òkùnkùn kó máa pòórá, kó máa di asán, kó máa di asán, kó máa di òfo. Jésù Olúwa wa. Wàá tún gbàdúrà gbogbo òkúta òkùnkùn nínú àgọ́ ara mi máa jáde. Òkùnkùn máa sọ òkúta, ó wà ní Báíbù. Òkùnkùn máa sọ òkúta onídìí àìsàn sínú ayé ẹlòmíì kì í sojú oorun wọn ti sọ lójú ayé ń rìn lọ ni ọbanú afẹ́fẹ́ kọjá ó sì fara kò sì mọ̀. Wàá gbàdúrà wàá sọ tàṣẹ wàá ní gbogbo òkúta òkùnkùn nínú àgọ́ ara mi lórúkọ Jésù ẹ máa jáde ọ̀yá máa sọ lórúkọ Jésù. Gbogbo òkúta òkùnkùn nínú àgọ́ ara mi, nínú ayé ọmọ mi, lẹ́nu iṣẹ́ mi, nínú iṣẹ́ ìránṣẹ́ mi, nínú iṣẹ́ mi, nínú okòwò mi, gbogbo òkúta òkùnkùn lórúkọ Jésù ẹ máa jáde.
ẹ máa jáde, 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 ẹ máa jáde lórúkọ Jésù, ẹ máa jáde. Jésù Olúwa wa. Wàá tún gbà báyìí pé gbogbo òkò àìrí tí àwọn ẹni òkùnkùn sọ sínú àyànmọ́ mi lórúkọ Jésù, ẹ máa jáde. Ọ̀yá máa bá Olúwa sọ̀rọ̀ lórúkọ Jésù. Gbogbo òkò àìrí tí àwọn ẹni àìmọ́ sọ sínú ayé mi lórúkọ Jésù, ẹ máa jáde, ẹ máa jáde. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká sí ìwé Jóòbù, sí Jóòbù orí 28, Job chapter 28 verse 3. Ó ní ènìyàn ní ó parí òkùnkùn, ó sì ṣe àwárí òkúta àti ti inú òjìji ikú, ti ìhà gbogbo òkùnkùn ní òkúta. Ó ní parí òkùnkùn, iṣẹ́ ènìyàn ni. Àwọn ènìyàn náà ní máa òkùnkùn ò lè dá ṣẹ́ṣe, ẹ̀mí òkùnkùn ò lè dá ṣẹ́ṣe. Á gbé èèyàn kan wọ̀, agbára ìrí ò lè dáṣẹ́ kan ṣe, á gbé èèyàn kan wọ̀. Ló fi sọ wípé ènìyàn ni ó parí òkùnkùn, ó sì ṣe àwárí òkúta òkùnkùn òjìji ikú sí ìhà gbogbo. Wá gbàdúrà. Gbogbo òkò àìrí tí àwọn ènìyàn òkùnkùn sọ sínú ìṣẹ̀dá mi, sínú ìṣẹ̀dá àwọn ọmọ mi, sínú àyànmọ́ mi, ẹ máa jáde, ẹ máa jáde. Máa fi bú kó máa jáde, máa fi bú gbogbo àwọn òkúta àìrí èyí tá a ti sọ sínú ayé mi, sínú ìṣẹ̀dá mi, sínú ìṣẹ̀dá àwọn ọmọ mi lórúkọ Jésù. Ẹ máa jáde lónìí, ẹ máa jáde lónìí, ẹ máa jáde lónìí, ẹ máa jáde lónìí lórúkọ Jésù. Ẹ máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde, ẹ máa jáde lórúkọ Jésù. Ẹ máa jáde, ẹ máa jáde. Jésù Olúwa wa. Wàá tún wípé gbogbo òkúta àìrí tí àwọn ẹni òkùnkùn tí wọ́n sọ sínú ọjà mi, tí wọ́n sọ sínú okòwò mi, tí wọ́n sọ sínú iṣẹ́ mi, tí wọ́n sọ sínú ayé mi, tí wọ́n sọ sínú ìjọ mi lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Wàá pè dáadáa lórúkọ Jésù. Olúwa wọn kọ́ máa jáde. Gbogbo àwọn òkúta òkùnkùn tí wọ́n ti sọ síṣẹ́ mi, tí iṣẹ́ mi fi farapa, tí ọjà mi fi farapa, tí iṣẹ́ ìránṣẹ́ mi fi farapa. Gbogbo òkúta òkùnkùn, ọyẹ ẹ máa jáde lọ, ẹ máa jáde lọ. Ẹ padà síbi tẹ́ ti wá, ẹ padà síbi tẹ́ ti wá. Gbogbo òkúta òkùnkùn ìta rán láti ibikíbi wá lòdì sí mi, ọyẹ ẹ máa jáde lọ, ẹ máa jáde lọ, ẹ máa jáde lọ, ẹ máa jáde lọ. Jésù Olúwa wa. Ẹlòmíín sọ ní ẹ̀ kí ni à ń pè é. Ó sì jẹ́ pé ńgbà tí ó sì jẹ́ pé ńgbà ogun bá fẹ́ gbẹ̀mí ẹ ní ẹsẹ̀ mọ́ gbàdúrà. Òkè ẹ ṣe mọ̀ pé wọ́n máa ń rán àrá, òkò àrá. Wọ́n ó pè é, àwọn ẹni òkùnkùn ń lò, wọ́n á sì rán àrá sí èèyàn, wọ́n ó sì pa ẹni yẹn. Wá gbàdúrà. Gbogbo òkúta òkùnkùn tá a rán sí ọjà mi, tá a rán sí ilé iṣẹ́ mi lórúkọ Jésù, ẹ máa jáde lọ lónìí, ẹ máa jáde lọ. Máa sọ tàṣẹ, ẹ máa jáde lọ. Gbogbo òkúta òkùnkùn, ẹ máa jáde lọ, ẹ máa jáde lọ. Gbogbo òkúta òkùnkùn tó lè máa fa ìfarapa nínú ayé mi, nínú iṣẹ́ mi, nínú iṣẹ́ ìránṣẹ́ mi, ẹ máa jáde lọ, 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 ẹ máa jáde lọ. Jésù Olúwa wa. Wá gbàdúrà. Wá ní ẹ̀jẹ̀ Jésù máa wojú ọgbẹ́ tí òkùnkùn dá sínú ayé mi sàn lónìí lórúkọ Jésù. Ó yá máa gbà á. Ẹ̀jẹ̀ Jésù máa wojú ẹgbẹ́ tí òkùnkùn dá sínú ayé mi, máa wò sàn, máa wò sàn, máa wò sàn, máa wò sàn, máa wò sàn. Ojú ọgbẹ́ tí òkùnkùn dá sínú ayé mi, ẹ̀jẹ̀ Jésù máa wò sàn. Jésù Olúwa wa. Àmín. Tó bá dọ̀la máa tẹ̀síwájú. Kókó àdúrà sì pọ̀ tá a fẹ́ gbà lòdì sí iṣẹ́ òkùnkùn. Kókó àdúrà sì ó yẹ ká lọ sínú ìwé Jeremáyà nsìn, ṣùgbọ́n a lè lọ torí àkókò wa ti tó. Ọ̀pọ̀ ẹlòmíín padà sẹ́nu iṣẹ́, ọ̀pọ̀ ẹlòmíín ẹnu iṣẹ́ ni wọ́n wà, wọ́n kàn dọ́gbọ́n gbọ́. Olúwa bùkún fún wa lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù. Ipá tó jupá, agbára tó ju gbogbo agbára lọ. Ọlọ́run mi ìmọ́lẹ̀ ńlá tó borí òkùnkùn ayé
òkùnkùn wá sí ayé, ìmọ́lẹ̀ wá sí ayé, òkùnkùn sì ní ipá lórí ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ rẹ, ìmọ́lẹ̀ ńlá tó farahàn láyé tó borí òkùnkùn mọ́lẹ̀, ọba tó borí ayé dárudáru. Ìbà rẹ lónìí, ajúbà rẹ Ọlọ́run àánú, afọlá fún ọ bàbá, afọlá fún ọ ọmọ, afọlá fún ọ ẹ̀mí mímọ́, Ọlọ́run àgbàlagbà, arúgbó ọjọ́ jọjọ, ẹni àgbà ìgbàanì, akọ́dá olùdáyé àṣẹ̀dá ọ̀run o. Bàbá ṣèbà, ẹ máa yìn ọ́. Olúwa gbé ọ̀gá, agbé ọ̀gá fún ogun tó ti ṣẹ́ láti pàṣẹ àdúrà yìí. Agbẹ́fún tẹ̀ ń ṣẹ́ lọ́wọ́, Olúwa gbọ́pẹ́ wa, Olúwa gbà yín wa. Jẹ́ gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé wa, torí a kọ pé torí ìdí èyí ó ní ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa gbogbo iṣẹ́ ìṣùrun, iṣẹ́ òkùnkùn, iṣẹ́ ìṣùnì nínú ayé wa, nínú iṣẹ́ wa, níṣẹ́ ìránṣẹ́ wa, nínú ayé àwọn ọmọ wa. Lórúkọ Jésù, gbogbo iṣẹ́ òkùnkùn kó máa parun bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ òkùnkùn nínú àgọ́ ara wa kó parun bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ òkùnkùn nínú ìrìn àjò ayé wa kó parun bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ òkùnkùn nínú ayé àwọn ọmọ wa kó parun bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ òkùnkùn nínú ọjà wa, nínú okòwò wa kó parun bẹ́ẹ̀. Gbogbo tí ṣe iṣẹ́ òkùnkùn kó máa bàjẹ́, kó máa fọ́dànù, kó máa fọ́dànù, kó máa fọ́dànù. Kára àánú gbà, kárí tiwa ṣe, àṣẹ ìgbédìde kó bà lé wa. Lórúkọ Jésù, agbé ọ dìde, agbé ọ dìde. Iṣẹ́ ìránṣẹ́ yẹn kò ní ṣubú, ọjà yẹn kò ní wọlẹ̀. Lórúkọ Jésù, agbé ọ dìde lónìí, agbé ọ dìde lónìí. Ògo rẹ̀ fọhùn, ògo rẹ̀ fọhùn. Wàrà àánú gbà lórúkọ Jésù. Mo ní wàrà àánú gbà, wàá rí tiẹ̀ ṣe lórúkọ ti bàbá, lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mọ́. Wàá rí tiẹ̀ ṣe. Àdúrà rẹ̀ gbà lónìí, àdúrà rẹ̀ gbà lónìí, àdúrà rẹ̀ gbà lónìí. Àdúrà tó gbà lórí ọmọ ó gbà lónìí. Àdúrà tó gbà lórí ara rẹ̀ ó gbà lónìí. Àdúrà tó gbà lórí iṣẹ́ rẹ̀ ó gbà lónìí. Àdúrà tó gbà lórí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó gbà lónìí. Ó yá lọ rí tiẹ̀ ṣe o, lọ rà àánú gbà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ké hallelujah. Ká tó ṣe orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí ọjọ́ Saturday on the 22 òní àdúrà orí òkè kókó àdúrà mi. Ẹ jẹ́ ká wá, Olúwa ó bùkún fún wa gbogbo àtàwà ní agbègbè Eastern Texas láago 9 òwúrọ̀ sí nọ́mbà 11965 Bisonet Street, Suite 106A, Houston, Texas 77099. Nọ́mbà 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Láago 9 àárọ̀, ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára. Olúwa bùkún fún wa o. Gbẹ̀yìn tẹ́ fẹ́ pè mí, ẹ lè pè mí lórí +1 281 857 3658 +1 281 857 3658. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì, tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin ọ̀run. Yóò dáa fún yín o. Àdúrà yín ti gbà lórúkọ Jésù Olúwa wa. Let's share the grace together in fellowship. The grace of our Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. Surely goodness and mercy shall follow us all the days of our lives, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Praise the Lord. Praise the living Jesus. Ẹ lọ rí àánú gbà o. Go and make it. Go and succeed. Go and prosper. Go and do exploits. Go and be favored. In the name of Jesus. It is done. Ẹ ṣé o, ẹ kú àdúrà o. Amen. God bless you. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook náà ẹ ṣeun o. God bless you. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìlà ẹ ṣé o. God bless you. God bless you all in Jesus' name. Ẹ ṣé o. God bless you. Brother Richardson Avin, God bless you. Brother Sister Tonia Olabisi Taina Olabisi, God bless you. Oluseyi Popola, I could not make mention of everybody's name, but God bless you all. God bless you all in the name of Jesus. God bless you all. Brother Folorunsho David or Sister Folorunsho David, I don't know, Kenny Olayenka, God bless you in the name of Jesus. Olúwa bùkún ẹnì kọ̀ọ̀kan wa ẹ ṣé o. Give me that old time religion. Give me that old time religion. It's good enough for me.
ìhìnrere ti Mátíù orí kọkàndínlógún ẹsẹ̀ kọkàndínlógún wípé nígbà tí ó rí igi ọ̀pọ̀tọ́ ní ọ̀nà ó lọ sí ibẹ̀ kò rí ohun kankan lórí rẹ̀ bí kò ṣe kìkì ewé ó sì wí fún un pé kí èso kí ó má ṣe so lórí rẹ̀ mọ́ látòní lọ títí láéláé lójú kan náà igi ọ̀pọ̀tọ́ náà gbẹ. ọ̀tá mi á gbẹ látorí kan ìdí ọ̀tá mi á gbẹ látorí kan ìdí gbogbo òbí tó dòrò sí dandan ni kò gbẹ láwọn òré rẹ dúró bàbá lórí àṣebí òkè yọ ọlọ́run gbà sàlẹ̀ yọ. ọ̀tá mi á gbẹ látorí kan ìdí ọ̀tá mi á gbẹ látorí kan ìdí gbogbo igi tó dòrò sí dandan ni kò gbẹ láwọn òré rẹ dúró bàbá lórí àṣebí òkè yọ ọlọ́run gbà sàlẹ̀ yọ. olúwa ó wá fọ̀tá ayé mi ṣẹ̀sín jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ burú kọjá àtúnṣe kó má sí ènìyàn tí yóò ṣàánú jù ó ọlọ́run mi jùlé wà gbé mi níjà o. ọ̀tá mi á gbẹ látorí kan ìdí ọ̀tá mi á gbẹ látorí kan ìdí gbogbo igi tó dòrò sí dandan ni kò gbẹ láwọn òwe rẹ dúró bàbá lórí àṣebí òkè yọ ọlọ́run gbà sàlẹ̀ yọ. ìrètí kì í fòpò náà wù orí ọwẹ́rẹ́ ṣàánú mi jésù kristi ọmọ ọlọ́run mi lómi jẹ́nu kọ̀rọ̀ mi kò jáyé lójú bá ayé ti rò mí pé gbọ̀nà ìyanu yọ bá ayé ti rò mí pé gbọ̀nà ìyanu yọ. ọ̀tá mi á gbẹ látorí kan ìdí ọ̀tá mi á gbẹ látorí igi tó dòrò sí dandan ni kò gbẹ láwọn òwe rẹ dúró bàbá lórí àṣebí.